bí ìròyìn tó ń lọ níta báyìí bá fi jẹ́ òótọ́ àti pé ìjà ó ti bẹ́ sílẹ̀ láàrin máyégún ilẹ̀ Yorùbá àti aṣíwájú àwọn olórin fújì lórílẹ̀‐èdè yìí ní Alhaji Wasiu Ayinde Ọ̀rẹ́gbọ́láhàn Marshal ẹni tó pèèyàn mọ̀ sí K1 The Ultimate àti ìyàwó ẹ̀ arábìnrin Emmanuella rọ́pò Marshal tí wọ́n sì ní ìjà náà ó lágbára débi pé wọn kò tíì rí yanjú dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí. Ẹ rántí pé lẹ́yìn tí àárín Wasiu Ayinde àti Títí Marshal tí wọ́n jọ máa ń fira wọn yàgà tó dàrú lójijì ẹni K1 ló gbé Emmanuella rọ́pò ló gbé ní ìyàwó tó sì jẹ́ pé ìfẹ́ àṣetàn ló wà láàrin àwọn méjèèjì kódà tí wọ́n máa ń fi ara wọn yàngàn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì jọ máa ń bára wọn dọ́wẹ̀kẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ti láǹfààní láti pàdé níta gbangba. Yàtọ̀ sí eléyìí Wasiu Ayinde náà kì í dẹ́kun láti máa kọrin yin Emmanuella tí ó máa ṣàpọ́nlé ẹ̀. Kò sì sí gbogbo ọjọ́ òbí tí Emmanuella ti ṣe nílé Wasiu Ayinde tí Wasiu Ayinde kì í wà níbi ayẹyẹ tàbí kó gbé sórí ẹ̀rọ ayélujára láti kí i. Bákan náà sì ni rọ́pò náà ó máa ń ṣe fún Wasiu Ayinde. Àwọn tó súnmọ́ ìdílé K1 The Ultimate wọ́n tú àṣírí pé oṣù kejìlá ọdún 2023 tó kọjá ní nǹkan ṣẹlẹ̀ láàrin K1 àti Emmanuella rọ́pò bó tilẹ̀ jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kò tí ì lè fìdí nǹkan tán ló ṣẹlẹ̀ gan-an ní pàtó láàrin àwọn méjèèjì múlẹ̀ dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ṣùgbọ́n tá a gbọ́ wípé ọ̀rọ̀ náà lágbára débi pé àwọn méjèèjì kò ṣe dáadáa sí ara wọn mọ́. Eléyìí tí ẹ fojú hàn lásìkò tí Emmanuella ṣe ọjọ́ òbí ẹ̀ nínú oṣù kìíní ọdún tá a wà yìí ṣùgbọ́n tí K1 kò kí tàbí ṣàpọ́nlé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe èyí tí ó jẹ́ kára fún àwọn èèyàn pé nǹkan ò ṣe dáadáa mọ́. Nígbà tó débi ayẹyẹ tí Wasiu Ayinde máa ń ṣe níbẹ̀rẹ̀ ọdọọdún ìyẹn White Party níbi tí àwọn gbajúmọ̀ èèyàn pàápàá àwọn amúlùdùn máa ń wà Emmanuella rọ́pò tó máa ń ṣagbátẹrù ayẹyẹ náà láti ìgbà tó ti kó délé Wasiu Ayinde òun náà máa yọjú ibi ìkan làwọn èèyàn ti mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe kọ wọ́n jẹ́ kó di mọ̀ yìí pé Emmanuella rọ́pò ó ti kàn sí àwọn tó súnmọ́ Wasiu Ayinde àtàwọn ẹbí wọn o pé kí wọ́n bòun bẹ mayegun general láti ṣe àforíjì nǹkan parí ìjà tá a sì gbọ́ pé ìgbésẹ̀ ti ń lọ lábẹ́lẹ̀ láti parí ìjà àwọn méjèèjì bí tí ìgbéyàwó náà kò tó fi ní forí ṣánpọ́n lójijì.